òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ẹ̀ṣẹ̀. ẹ kú dédé àsìkò ìwọ olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèrègè Òrèǹtì àti bàbá Alubarika wẹ̀bì dànù ní ìlú Ìgbódù ní Kòòdú ọ̀gá ìlú Kúmẹ́dẹ́. Lórí ètò lẹ́ni kí la mú wá fún yín, kí la fẹ́ sọ ibi àrùn la fẹ́ sọ̀rọ̀ nípa àrùn àti àìsàn, ṣùgbọ́n síwájú ohun gbogbo bàbá wa ń kalẹ̀ ẹ tó kí àwọn ará ilé lẹ́kọ̀ọ́ rẹ̀. Yèyé oge àdúpẹ́ kódà ọlọ́run jẹ́ ọmọ dáa sí. aláwọ̀ tẹ́tẹ́ bá ní òde lẹ̀ ń rán àwọn aṣọ yìí ni àbí ẹran kalẹ̀ ni. àrùn fún prógámù náà. ọlọ́run ṣàánú wa o. àmín. ètò òkúkú ní bàjẹ́. àmín. sáà máa rán àwọn aṣọ kérésì tó rẹ̀ mọ́ tí wọ́n bá ti ń dàgbà dìbì pé ẹ̀ ń fẹ́ wọlé ọkọ èèyàn máa ń ní ìròwé yìí kẹrù yóò ṣe máa pamọ́ èyí sáwọn èyí ti bí yẹn pẹ̀ mọ́jọ pọ̀ jù ń bẹ̀. ìmọ̀ràn náà la fún yín ọlọ́run jẹ́ kí gbogbo ọ̀dà tó bá sì jẹ́ pé ẹ̀rín lójọ́ àdúpẹ́ o. ẹ̀rín náà làwọn máa rin àmì sùkúrú láṣẹ Ọlọ́run. Bàbá lè ní lórí ètò a fẹ́ sọ̀rọ̀ nípa àrùn àtúlẹ̀pẹ̀ láìsàn tó jẹ́ wípé ó ń da àwọn èèyàn láàmú lọ́pọ̀lọpọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ arúgbó ló ń dà láàmú, ìyẹn àrùn diabetes, Yorùbá ní ìtọ̀ ṣúgà, àgbàlagbà làwa mọ̀ tó ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n nísìnyí kò wá mọ ọmọdé kò má gbà. Ẹni tó bíi 25, 20, 30 wọn ló ti ní ìtọ̀ ṣúgà, ó ti ní diabetes. Tẹ́lẹ̀ kẹ̀dẹ̀ a rò pé bóyá àwọn tó ń bá ń jẹ nǹkan dúdùn ló ní diabetes ni, ṣùgbọ́n nísìnyí ẹlòmíà ní ìmọ̀ tí ìmú mi ń jẹ búrẹ́dì, mi ò ń jẹ nǹkan báyìí, kí ni mo ti wá kó kò yé wa kí ló ń fà á téèyàn bá wá ní kí lọ́nà àbáyọ. ó ṣe yèyé oge sórí àìsàn yìí yẹn àìsàn tó lágbára ni. Sórí bí nǹkan dúndùn ló ti máa ń wá. ẹ ń bi pé kí ṣúgà pọ̀, kí mínírààsì mímu ó pọ̀. Àìsàn àwọn ọlọ́lá ni, kì í ṣàìsàn àwọn tálíkà àti alákùnjẹ. Kéèyàn fẹ́ràn nǹkan fífi banú, oríṣiríṣi nǹkan kó máa fi banú. Ṣó wá rí ìtọ̀ ṣúgà ó rọ̀ mọ́ nǹkan tó lágbára o. Àìsàn ọfà ikú gidi ni o, kọ́lọ́run ṣàánú ẹ̀dá o. Ìtọ̀ ṣúgà ó rọ̀ mọ́ ikú o, kọ́lọ́run ṣàánú ẹ̀dá o. Torí tó fi rọ̀ mọ́ kú ewu tó wà ń bẹ̀ ó ní pé títọ̀ ṣúgà bá mú yàn, téèyàn bá ti légbò àṣírí rẹ̀ ò tú. Ṣùgbọ́n tí nǹkan kékeré bá kànyàn la báyìí tó bá ti bó, tí atẹ́gùn rẹ̀ yẹn bá ti lè ríta, yóò máa kẹ́ni kò ní san mọ́, yóò máa kẹ́ni kò ní san mọ́, yóò máa kẹ́ni kò ní san mọ́. ìyẹn wà báwọn. Sórí òun náà ló rọ̀ mọ́ hypertension náà. Ẹni tó mi ara rẹ̀ ọ̀bá ti dúró déédéé, omi ara ni tó mi ara rẹ̀ tó bí kó máa lẹ́jẹ̀ rúru, kó máa háì, kí àyà rẹ̀ ó máa kókè. Àwọn yẹn òun náà ní máa ní ẹ̀jẹ̀ rúru, àìsàn kan náà ni. Number 2, ibà pọ́njú àti jẹ̀díjẹ̀dí ọmọ ìyá kan náà ni. Kí ni mo wí? ọmọ ìyá kan náà. ọmọ ìyá, gbogbo wọn yẹn àìsàn ìmójútó ni. Diabetes yìí gbogbo ìyẹn ìtọ̀ á máa wùyàn lọ́tọ̀, ìtọ̀ á máa wùyàn lọ́tọ̀, ìtọ̀ á máa wùyàn lọ́tọ̀. Ìtọ̀ tẹ́tẹ̀ máa tọ̀ yẹn, èyí tó jẹ́ omi ara èèyàn tó dùn jù nínú omi ara ilèyàn máa tọ̀. Èyí tó dáa jù nínú omi ara ilèyàn máa tọ̀. Oyin inú ara yẹn wọ́n máa tọ̀ bọ́ta.
wọ́n bá tọ̀ tó bá ṣe díẹ̀ á tún wẹ̀ lọ tọ̀ wọ́n bá wẹ̀ èèyàn wá máa ń ṣe tí ìyá àti bàbá bá ní tí wọ́n bá bí ọmọ kò ní dàgbà tó náà fi ní torí àtọ̀ méjèèjì ló papọ̀ ikùn méjèèjì yẹn tó papọ̀ yẹn á dìfẹ́ tọmọ náà bá ti dàgbà ọmọ náà tún ní níbi tí ọmọdé fi ní nìyẹn àwọn jogún àìsàn àjogúnbá ó jẹ́ àìsàn àjogúnbá hypertension náà bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọ téèyàn bá bí lákòókò yẹn ọmọ yẹn náà ní ìjayà inú ìjayà gan ní bí gìrì kọ́mọ ọmọ ká gìrì ìyẹn lakọ gìrì èyí tó lé jù lakọ gìrì ní di ògún òru tí ń di wárápá kí ló ní mo wí. èyí tó lágbára. nínú gìrì ló ń di wárápá tó bá ti ṣe àná gbogbo ẹran oúnjẹ tọ̀ ṣúgà wájú ewé àtegbò àwọn iṣẹ́ kan bẹ àwọn ewé kan bẹ tẹ́ bá kó jọ tẹ́ lọ téèyàn fi síbi ògì tó bá gbé mu àbí tó bá ṣe lágbo téèyàn mú èèyàn á sùn á tọ̀ bó ṣe yẹ kéèyàn ó tọ̀ kòkòrò ní kíní yẹn kòkòrò ní ó wá bẹ́ẹ̀ tí kò bá tó báyìí kéèyàn ó tó bá kàtà báyìí ewé wà lóko kéèyàn tó bàǹbà ìgbà kan bá rí bí mo ṣe bá lọ ọtí ìlògùn yẹn náà ń sìn o lójú yẹn bá lò ọjọ́ mẹ́wàá yóò mọ yàgbẹ́ gbogbo tó wà lára lẹ́mọ̀ yà àwọ̀ dọ̀tí ara gbogbo ẹ̀ náà àléébù ara ló máa ń fa gbogbo ẹ̀ bọ̀ tí so wá rí ti ara sísan làléébù ara wà lára sórí ìtọ̀ ṣúgà yẹn kò ń ṣàléébù ara èyí tó jẹ́ nǹkan tó dáa nínú ara lèyàn máa tọ̀ omi ara ni wọ́n máa ń tọ̀ omi ara ni o àgbo gidi ni téèyàn bá ń gba abẹ́rẹ́ rẹ̀ àtàpátẹ́ńsọ̀n àti ìtọ̀ ṣúgà àti jẹ̀díjẹ̀dí àti yọ̀díyọ̀dí torọ́tọ̀ ni jẹ̀díjẹ̀dí ọ̀tọ̀ ni yọ̀díyọ̀dí ń gbọ́ bá di ọjọ́ mẹ́jọ á sọ̀rọ̀ lórí jẹ̀díjẹ̀dí àti yọ̀díyọ̀dí torí hypertension yẹn tẹ́ ń sọ káyé èèyàn máa já pẹ̀lú ìtọ̀ ṣúgà ọmọ ìyá kan ni wọ́n ṣùgbọ́n ìtọ̀ ṣúgà yẹn ẹ rí i pé ràádà ọlọ́run kan máa ń bẹ tí onítọ̀ ṣúgà bá tọ̀ kalẹ̀ ní mọ ibi tí èèrà ó ti wá èrò wà máa dàbò èyí tó dùn bíi ṣúgà ara èèyàn ń tọ̀ ó máa ń pààyàn dànù mọ́jà àtànra wa àìsàn ní pààyàn òṣìkú bá gbé 70 years wọn á ti dàgbà ẹnìkan ó ti dàgbà irọ́ ni ó dàgbà téèyàn ò bá lé 100 kò tí ì dàgbà séèyàn ò ní pọ́mọ ọgbọ̀n ọdún tó máa soríire ni láyé jọ́hún yìí ó lè lọ́mọ ọgbọ̀n ọdún kó tó máa soríire níṣẹ́ o àwọn ọmọ 20 kíní kan wọ́n máa ń ṣe o àwọn ọmọ mo wá wùrùwùrù mo ń lọ wùrùwùrù o but ìyẹn kọ́ but pé kéèyàn fẹ́ lu ayé tí ó dà yàn á lé ní 100 téèyàn bá lé ní 100 lèèyàn máa sọ pé lágbájá yìí ń dàgbà bọ̀ lágbájá yìí ń dàgbà bọ̀ 110 120 ọ̀rẹ́ bàbá mi àfá mi tí ó fọlọ́ sọ ní fàgbà wọn lu 142 níjọ́ tí wọ́n sọ ọgọ́rùn-ún ọdún àtọgbọ̀n ọdún wọn tó ṣèkó mọ́ bàbá lágbo tá a kọ́kọ́ mu láàárọ̀ ó lágbo tá a mu tá a bá jí láàárọ̀ ó lágbo ọṣẹ tá a fi wẹ̀ tá a bá wẹ̀ gbogbo àìsàn ní máa pààyàn wọn máa ní lágbájá tètè kú irú òkè tá à ń gbé yìí níṣẹ àgbàlagbà mi ò lè gún irú òkè tá à ń gbé yìí àgbà mi ò lè gún irú òkè tá à ń gbé àwọn mi ò lè ọmọdé mi gan ò lè gún torí pé kí ni ó ní bó ṣe ń ṣe ó ní bó ṣe ń rìn ayé ó ní bó ṣe ń ṣe àìsàn bẹ lára ni nígbà tí nǹkan bá ń ṣèyàn tẹ́ ń bò mọ́ra ọ̀ ń tọ̀ lẹ́ẹ̀márùn òun bò mọ́ra ọ̀ ń tọ̀ lẹ́ẹ̀mẹ́rin mọ́júmọ́ òun bò mọ́ra lọ́sàn gangan òun lọ tọ̀ òun bò mọ́ra o lè súnmọ́bìnrin déédéé òun bò mọ́ra àbòmọ́ra ní pààyàn yeye oge pàtẹ́ńsò ṣe ní pààyàn nígbà tí èèyàn bá ṣe nǹkan tí bá ń ṣèyàn
ẹ má jẹ́ kéèyàn gbọ́ pé nǹkan ṣe mí gbajúmọ̀ ni mí, ẹ má jẹ́ gbọ́ pé nǹkan ṣe mí gbajúmọ̀ ni mí. Ìtọ̀ ṣúgà àgúnmu ni àpò ewé méwé, àwọn ewé kan bẹ tó bá ti kànyàn lágbo ara ẹ bá ti mú ẹ lè ní mọ́. Hypertension àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé a ṣe sínú ike, wọ́n á domi sí, tẹ bá ti ń yọ ọmú báyìí ọkàn á máa balẹ̀ pẹ̀sẹ̀, ọkàn á máa balẹ̀ pẹ̀sẹ̀, ọkàn èèyàn máa balẹ̀, èèyàn ò ní ní kinní yẹn mọ́. Gbogbo arú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń fa àyà jíjá. Àṣàṣì wọn bẹ o, wọ́n fi ṣàṣàṣì fún yàn. Ẹlòmíì tí wọ́n bá rí i pé olóríire ni, wọ́n bá lé tí wọ́n bá wọ́n máa fẹ́ àìsàn lùyàn pé lágbájá ọmọ lágbájá àìsàn burúkú lọ máa bàjà. Àwọn ayé wọn á pè é, wọn á fi pé orí òǹtọ̀hún, òǹtọ̀hún á bẹ̀rẹ̀ sí máa ní àìsàn. Yọ̀wá kò wá nífẹ̀ẹ́ kéèyàn ó gbọ́ pé òun láìsàn. Wọ́n máa wá ṣe ẹlòmíì rí lé ní ẹ̀ní rí mọ́ lọ́la. Ẹni tí nǹkan ṣe tó yẹ kó wà lọ síbítù tí ń bò mọ́ra, wọ́n máa sọ pé kò pọ̀jù, kò pọ̀jù, kò pọ̀jù. Níjọ́ tí ó bá pọ̀jù yóò gbòdì ni. Kí ni mo wí? Wọ́n máa gbòdì ni. Níjọ́ tí ọkùnrin obìnrin ń tọ́jú ẹ̀ ń ṣe gbogbo ẹ̀, ńgbà bá gbádùn tán àlè ní lọ yàn, ìta ní lọ, bí pẹpẹ súpù ní lọ, bí ọtí mímu ní lọ. Sẹ́yìn wọn bá gbọ́ bá kú ni, kì í ṣe pé àwọn èèyàn fẹ́ tọ́jú èèyàn, àwọn èèyàn mórè ni. Tí gbogbo ẹ̀ka fọ̀ tó wọ̀ tó ká fojú wò sí, táìsàn bá ń ṣèyàn kéèyàn ó sọ, wọ́n dẹ̀ pè èèyàn ká dẹ̀ lọ ájò fún, á dẹ̀ lọ, kò sáìsàn tí ì lọ, wọ́n fi ṣèyàn. Èyí tó bá fẹ́ lùyàn àtọ́jú oorun ni, alẹ́ ní máa ń jà jù. Tó bá jẹ́ pé ìtọ̀ ṣúgà ti àmúwọ́ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ sì máa tọ̀ láàárọ̀ lẹ́ẹ̀máa tọ̀ lálẹ́. Tó bá jẹ́ pé àfẹ́lù ni, alẹ́ ní ó máa pọ̀ jù téèyàn ó máa tọ̀, èèyàn ó ti mọ̀ pé èèyàn kì í ṣojú lásán, ó ní bá a ṣe ń ṣàgbo ẹ̀. Hypertension tó bá jẹ́ pé àmúwọ́ ọlọ́ọ̀ni, àyà ó máa jáyàn lálẹ́, àyà ó máa jáyàn ní òru. Tó bá jẹ́ pé àṣàṣì ni, èèyàn ò ní ẹnu ọ̀sán nìkan èèyàn ò ní rí i ṣe. Tó bá ti dalẹ́ èèyàn á máa ró oorun sùn, ọkàn á balẹ̀, ẹnu àárọ̀ láyé á máa já. Àṣàṣì nìyẹn, ọ̀fà ara ni, ọ̀fà náà ń fà, ọ̀fà náà ń fà. Àwọn afábẹ́rẹ́ ẹyọ kan, àwọn oníṣẹ́ bí ń bẹ láyé, àwọn afábẹ́rẹ́ ẹyọ kan wọn á jù báyìí, ọkàn tàyàn bíi kankan báyìí ni. Tọ́bẹ̀ ti wọlé sí yàn la, aburú dé nìyẹn. Ìjọba ní ọmọ ṣe ní kọ́ mọ́ ṣe, ẹni tó bá ní òsáyé ayé ilé wọn tí ń ṣe náà ló fi ní òṣì. Ọlọ́mọdé àríjà ayé o, ọmọdé àríbínú àwọn àgbà o, ẹ̀yọ́nú wọn ni ẹjọ́ rí o. Ìyá mi ọmọ òtúfẹ̀ máa Jíbọ́lá mẹ́ẹ̀dán ọmọ gbogbo ibi tẹ́ jẹ́ ìyá o, báyìí ǹgbà jẹ́ o, ìgbósù ǹgbà jẹ́ o, mi ń ṣe tèmi jẹ́jẹ́ tèmi ni o. Ẹni ọmọ rí sẹ́yìn sí o, ṣùgbọ́n ní dọ́dọ̀ wa o, àwa náà sì ní dọ́dọ̀ yín o, ẹlẹ́ran yín o. Ẹ bá rí ẹ máa pín nǹkan yín lọ, ẹ sáàjẹ́ káwa máa rẹ́ran màálù jẹ, ó sì máa jẹ ẹran ewúro lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá lọ ìlú òkè. Ìyẹn náà ti tó fún wa. Ọ̀làwùlà níjọ́ tí èyí bá sì lọ sí Ẹ̀pẹ́ kó rẹ̀ jàjẹ́, ìyẹn náà ti tó. Kó rẹ̀ jàjẹ́ jẹ, wọ́n máa jẹ o, wọ́n máa dẹrù bá o. Ìjọ́ tí ojú tó lé bá lọ láọ̀rọ̀ kan, kọ́rẹ́ mú, ìyẹn náà ti tó. Wọ́n máa mú mi ara rẹ o, ó ti rí bẹ́ẹ̀ o. Wàláhùlà wàlàkùwátà ìlà ìyá lílẹ̀ àti ó di ijọ́ mẹ́jọ yìí. Ó di ijọ́ mẹ́jọ, wọ́n ní ṣókí lọ́bẹ̀ ògè kí ń dùn púpọ̀. Ẹjọ́ àìsàn kò lórúkọ méjì, sọ mí síta kí n fi ẹlẹ́bùn mi mọ́ra kí n pa ẹ́. Òun làìsàn, ẹ má jẹ́ ká máa ba àìsàn mọ́ra. Bó bá ti ń ṣe wá gan jẹ́ àsọ, nǹkan báyìí ń ṣe mí, nǹkan báyìí ń ṣe mí. Ẹni tó máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ yóò fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Kọ́ lè fún ẹ solution, kó lè fi ẹ lẹ̀ kí wọn náà lè rojú ráyè ṣe tara ẹ̀. Tó bá wá láìsàn tó ń ṣe ẹ́ àbí àrùn tàbí òkàn déédéé ò rórun sùn, àwọn kan wà kò sí nǹkan tó máa ṣe wọ́n lára tó bá dalẹ́ náà kí n rórun sùn. Wọ́n sí bàbá Alubarika wọ ibi ìdáná nílùú Ìgbòdù kíbi tẹ́ bá ti ń bọ̀. Ẹ mẹ́sàn pẹ́dẹ́ Kòròdú garage wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction. Ẹ bèrè bàbá Alubarika tàbí kẹ́ ẹ pé 08023829492 080829492. Ire o, ó dàbọ̀. Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì. Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò. Owutu.